Ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí, ẹ̀yin olólùfẹ́ mi. Fíìmù tuntun yìí òun ni mo tún mú wá fún yín lénìí, èyí tí àpàkọ́lé rẹ̀ ní Ìwọ, tí í ṣe Poisonous ní èdè òyìnbó. Ìwọ yìí ó ṣẹ̀ jáde sí orí Netflix ní. Inú Ìwọ yìí, ibẹ̀ láti rí ọba kan tó ní abọ́bajíròrò. Abọ́bajíròrò yìí ó jẹ́ ìkan nínú ẹni tó súnmọ́ ọba pẹ́kí. Òun ló máa ń tọ́ ọba sọ́nà, ló máa ń bá a sọ nǹkan tó yẹ kí ó ṣe. Ẹ wá rí bọ́bajíròrò yìí nínú fíìmù yìí kò kí ń bá ọba sọ̀rọ̀ gidi, kò kí ń tọ́ sọ́nà gidi. Gbogbo ọ̀nà tó máa ń tọ́ sí, gbogbo ọ̀nà ìparun ni. Ọ̀nà kó máa kówó jẹ, kó máa fìyà jẹ aráàlú, kí gbogbo owó tó yẹ kó jẹ́ ti ará ìlú kó máa jẹ́ tiwọn nìkan. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. Ó tún tọ́ sọ́nà débi wípé ó sọ fún lẹ́yìn tó ti ní ìyàwó tẹ́lẹ̀ tó ti bí àwọn ọmọ fún, táwọn ọmọ ẹ̀ sì ti dàgbà. Ó tún wá tọ́ sọ́nà pé ó tún fẹ́ ìkan nínú ọ̀rẹ́ ọmọ ẹ̀. Báyìí ò fẹ́ gbà, ṣùgbọ́n nígbà tó yá tí bọ́bajíròrò yìí tó ṣàbá sọ̀rọ̀, ẹ lè believe ọba náà padà gbà. Ọba láti máa wí pé ṣé tóun bá fẹ́ ọmọbìnrin yìí, ṣé kò ní dàbí àrífín ní ojú àwọn aráàlú. Ó tún sọ fọ́ba pé ó gbọ́dọ̀ fẹ́, wípé kò sí nǹkan kan tó jẹ́ àrífín níbẹ̀, pé torí òun ni ọba fún gbogbo àwọn ará ìlú. Ọba yìí gbà, ó fẹ́. Lẹ́yìn tó fẹ́ tán, ọmọbìnrin yìí ó padà ń hùwàkuwà, ó padà ń ṣe nǹkan tí ó tọ́. Ọmọbìnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣìwàwù. Ó ṣìwàwù débi wípé ó tún mú ọba, ó fẹ́ pa ọba nítorí kí òun àti ìkan nínú àwọn ọmọ ọba kí wọ́n bá lè jọ fẹ́ ara wọn gẹ́gẹ́ bí lọ́kọ-láyà. A jẹ́ rí nínú fíìmù yìí, a jẹ́ rí ìkan nínú ọmọkùnrin ọmọ ọba bákan náà, ìyẹn jẹ́ àkọ́bí ọmọ ọba. Ìyẹn tiẹ̀ kò kí ń ṣe èèyàn kan tó dá pé gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ láàrin ẹbí wọn kì í kà sí, torí gbogbo wọn kàn máa ń tanù. Wọ́n máa ń wò pé bóyá dídìrín ni, tí wọn kò jẹ̀ mọ́ pé ó mọ nǹkan tí ó ń ṣe. Ṣé wàá rí o? Orí ẹ̀ lọ fi sọ wípé ká má máa ta ọmọ kankan nù, ká sì má fẹ́ràn ọmọ kan ju ìkan lọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni fíìmù yìí ṣe rí. Tó bá yẹ pé ọba bá ta àkọ́bí ẹ̀ nù, èyí tí mo sọ wípé kò dà pé ni, kò bá má sí ẹni tó máa gbà á là nígbà tí èyí ìyàwó ọba kékeré tí ó ṣẹ̀fẹ̀, nígbà tí ó fi májèlé sínú oúnjẹ ọba ń pé kí wọ́n pa ọba dànù. Ọlọ́run ló sọ pé ó má jẹ́ ọba kan tó yẹ pé ó máa ń ta ọmọ kan nù, ṣùgbọ́n ọmọ yìí òun náà ló wá padà tún wá gba ọba yìí náà là. Ni kò jẹ́ kí ọba yìí kó jẹ májèlé èyí tí ìyàwó kékeré tó fi sínú oúnjẹ fún. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. Fíìmù yìí ó kọ́ni lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀kọ́ àkọ́kọ́ tó kọ́ ni òun ni wípé ká má máa ta ọmọ kan nù, ká má ti torí pé bóyá ọmọ kan kò dà pé àbí ó ní ìṣòro kan, ká wá ti torí ẹ̀ ká wá filẹ̀, ká má máa gbọ́ nǹkan tó bá fẹ́ sọ, ká má tiẹ̀ máa dá sí, ká má máa kà sọ́mọ, kò dá, ká má máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀kọ́ kejì tó kọ́ wa òun náà ni wípé kò kí ń ṣe gbogbo àmọ̀ràn tí wọ́n bá fún wa òun ni ká máa tẹ̀lé. Fíìmù yìí ó worth kéèyàn wò, ó dùn, ó sì kọ́ni lẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé movie review nìkan ni channel wà fún. Movie tí ẹ bá fẹ́ pé kí n gbé wá sí orí channel yìí, ẹ lè comment ẹ̀ sínú comment section pé movie báyìí òun ni kí n wá review lé lórí o. Ẹ má worry, èmi ni tiyín, mo máa review lórí movie náà. Ẹ má gbàgbé láti subscribe fún irú àwọn movie review yìí ní ọlọ́kan-ò-jọ̀kan.